Pálapàla ìlú àpàlà. Ránhùnránhùn wo làwọn northern youth ń sọ, àwọn wo náà ń bá wí? Ṣé àwa any northern youth? Are you referring to us? Are you talking to the Southerners? Oh, ẹ ti ṣe bàbá ńlá mistake. You said you are ready for us, that when you started with the Southerner, nobody can hold you down, not even death. And we are telling you, we the Southerner youth, we are telling you, Mujahid Muhammad, that if you are ready to attack us in the South, based on this insecurity, we are good to go. We also are fully ready with you Northerners. Face to face, chest to chest, man to man. Yes. Ẹ wá gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Wọ́n halẹ̀ mọ́ wa nìyẹn o. Mi ìdẹ̀rí yín bá wí. Ìgbà tó jẹ́ pé àwọn leaders and elders ní South tó ti dì wá lọ́wọ́ mú, tó ń jẹ́ ká ṣe bó ṣe wù wá ká protect ara wa lọ́wọ́ yín. Tó gbógo fọ́lẹ̀ yín, tó jẹ́ kẹ́ máa ríra yín bẹ́ni bí ìkọ́ tẹ́ ẹ̀ já mọ́ ẹ̀yìn ìhùn dà, àbí ìkọ́ tó ẹ̀ ń gbé dání, ọ̀pá tẹ́ ẹ̀ ń gbé dání lẹ́ṣẹ̀ ròyìn pé ẹ já mọ́ nǹkan kan. Ẹ wá gbọ́ nǹkan tó ń sọ. Northern youth activist Mujahid Muhammad delivered a fiery address shortly after a peaceful protest in Kano today over the killings of Northerners in the South. In a widely circulated video, he condemned the attack and issued a strong warning to perpetrators, particularly those he accused of harassing and mocking Northerners. Harassing and mocking Northerners. If it's the only harassing and mocking Northerners is what the Northerners are doing to the Southerner, it would have been better. It could have been better. You are killing us in the South. The northern part of Nigeria are the one buying Nigerians. And you still have the guts to come out and be threatening us? Hey, Kotishe now. Mujahid urged Southerners to end the violence, saying, "So I would like to call the attention of those people from the Port Harcourt, from all those people from the southern part of Nigeria that are killing our people, that have been mocking our people and harassing our people. It is time for you to end all this kind of rubbish. It is time for you to end all this kind of harassment and bullying, because when we start our own, I swear to Almighty God, nothing can stop us, not even death." One threatening what I mean upon what they are doing, that the whole wide world knows that the northern part of Nigeria has turned themselves to a terror. Their leaders, their elders, their youth, everything about the northern part of Nigeria are terror. Meet them, you meet death. The same shameless set of people still coming out to threaten the Southerner that you are buying on their own domain. Innocent people. Ah, my Southerner people, what is going on now? Kilo Shewani South to go. And you leaders and elders say, what did you muju? Eti muju. Ibaje wipe ete copy àwọn northern leaders and elders. Àwọn ni wọ́n náà sin freedom fighter. Ẹ bá wa bèrè lọ́wọ́ àwọn freedom fighter. What are they? Ṣé wà nù kejì ni tó ṣe need the freedom fighter? For who? Who are they fighting? They call the terrorists their militias. They are freedom fighter, giving them order to go to the south, be killing people, doing jihadi, sponsoring terrorism, terrorists in Nigeria. The northern leaders and elders are the shameless people that I have ever seen in my life. That you push your youth to come out and be harassing and to be threatening us is the height of it all. Since you said when the northern youth are ready for we Southerner, nobody can hold you down, not even God. Then we are sending this same message back to you, Mujahid Muhammad. Go and tell your leaders and elders in the northern part of Nigeria that we, the Southerner youth, we are fully ready for you when it comes to insecurity. This is purely insecurity. It has nothing to do with Biafra agitation or Yoruba Nation agitation. Insecurity, since you said you are ready for us in the south, then come forward and do your worst. A kàn sọ fún àfi àsìkò yìí sọ fún yín pé kò ní remain the same. Bàbá Tinubu ṣe ìgbọ́ bí àwọn northern youth tó ṣe tún threaten wa. Àwọn northern leaders and elders, àwọn ni wọ́n sponsor terrorism. Tí wọ́n rán àwọn terrorists láti wá máa pa àwọn èèyàn wa lẹ́nu ọjọ́ mẹ́ta iná ṣe pa kábíyèsí kan. Tó ṣe ìrun kábíyèsí kan tó pa fínfín. Wọ́n rí àwọn tó pa wọ́n rí wọn mú àtijọ́ tó ti wọ́n pa wọ́n nílẹ̀ Yorùbá.
àti nílẹ̀ Yíbò wọn ò rí èèyàn kan báyìí mú o. Ẹ̀yin ọlọ́pàá ilẹ̀ Yorùbá ẹ̀ ń protect wọn àti sójà, ẹ̀yin àgbààgbà ẹ̀ ń protect wọn. Ókè ẹ fẹ́ fi wá ṣe ọmọ ẹja wọn lóore àbí ẹni kó wá máa pa wá ní kọ̀ọ̀kan lábẹ́ yín, kò sí wàhálà. By the time tó bá máa wá bẹ̀rẹ̀ tó dójú ẹ̀ gangan ká tó fèsì àwọn northern youth, ẹ̀yin leaders and elders ilẹ̀ Yorùbá ábítà kẹsà kúrò ní domain tètè yín náà, torí we will come for you ká tó pa àwa youth tán ẹ̀yin kò ní farare lọ. Ọlọ́run aláwàlà ẹ̀ ní farare lọ. Báwo làwọn northern youth, they are so shameless. Wọ́n tún ní gọ́ọ̀tì, wọ́n tún lanu, wọ́n sọ̀rọ̀. Ìgbà tó jẹ́ pé àwọn leaders and elders wọn are shameless, what do you expect from their youth? Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Májàsọ́lá ṣe nǹkan, Májàsọ́lá ṣe nǹkan, ẹni òdùmọ́ kó forí sọlẹ̀. Májàsọ́lá ṣe nǹkan. Bẹ́ẹ̀ ni Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde, ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé. Bẹ́ẹ̀ ni ó ti sọ̀rọ̀. Kò sí nǹkan tó tún fẹ́ gbọ́ tó báyìí ń kùn lẹ́yìn ní orí fóònù ẹ àbí inú group o àbí anywhere tẹ́ bá wà tẹ́ ti discuss. Ìgbòho disappoint yín, ìwọ ló disappoint ara ẹ̀. Láti last year ni mo ti ń yànnú yín ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n ẹgbẹ́ parí ìgbà kan sí lára wa ni kò gbé nǹkan tá a gbé dání ọ̀tọ̀ nìkan tá a gbé dání. However ìgbà tẹ́lẹ̀ ti gbọ́ lẹ́nu májànsìn ìṣára yín ti balẹ̀. Insecurity la gbé dání lọ́wọ́ ẹ̀. Májàsọ́lá lóhun ti gbìyànjú. Ìwọ tó bá dẹ̀ wá sọ wípé irọ́ ni kò gbìyànjú tó disappoint ẹ, ibi tí ìwà àti ẹ̀tẹ́ ti jọ jókòó lọ́dún tó lọ pé tẹ́jọ wà in agreement tó dẹ̀ sign tó sílì pé tóun bá ti bá yín dá sí o ẹjọ́ máa wà títí the end ní forever. Tó o bá ti rí tí ò síbi tẹ́ ti jọ ní agreement ó jẹ́ gbẹ́nu ẹ kó gbẹ́nu ajá ẹ̀wọ̀gbẹ́ gbẹ́nu ajá ẹ̀wọ̀gbẹ́ náà. Wá gbọ́ nǹkan tó sọ. Wèrè tó ní mo sẹ́yìn Tinubu yẹn ṣé babalá bàbá rẹ̀ lè gbà nílẹ̀. Bàbá rẹ̀ ò lè gbà nílẹ̀. Bàbá mi kò lè gbà nílẹ̀. Ohun tí mo fà ní agbára mi ó ju agbára mi lọ. Kábíyèsí Ọlọ́run. Odidi orílẹ̀-èdè là ń bá jà. Orílẹ̀-èdè kan là ń bá jà kí ṣe local government kì í ṣe state là ń bá jà local government ni. A gbìyànjú agbára wa wò ní bá a bá jẹ lọ bá sì ti jẹ lọ náà tọ́lọ́ sì fàwọn bàbá wa kẹ́kẹ́ wa wọ́n wá ní ọmọ wa ní ọ́ bó tẹ̀ jẹ́ pàfi lọ wọ́n gbà tá à ń ṣe ń gbà yẹn tí wọ́n tún wá bínú pé àfi lọ àwọn tó rà ń bú wọn gbà yẹn. Bẹ́ẹ̀ ni o. Ẹ mọ yọba tá a bú ọba tá a bú nílọ. Ẹ̀yin jẹ́ tèmi bẹ́ẹ̀ ṣe ń bú wọn lèmi tí mo jẹ́ kí náà bí. Ọdẹ gbóná àbọ̀ ẹ ní ká má bù wọn. Èyí ní ká má bù wọn. Àwọn bàbá wa ní pé bọ́mọ bá ṣe bàbá ọmọ ní ó ṣe sọ́ọ̀rì. Tí bàbá bá ṣe ọmọ náà ní ó ṣe sọ́ọ̀rì. Mo ní burúkú bàbá láyé kọ́lọ́dọ̀ ọmọ ọlọ́mọ. Bàbá mi wá ní ẹnìkan ó di ọlọ́jà ẹnìkan ó sì ló máa tún rẹ̀ kádúpẹ́ fún ọlọ́ ẹ bàbá Tinubu tọ́lọ́ ń lò ní kó tú wálẹ̀ ọlọ́run yóò mọ̀ bá tú àwọn náà lẹ́nu gbogbo. Wọ́n ń dá ayé lójú pé gbogbo aná la mọ̀ bí ọ̀rọ̀ àwọn tẹ́rọ́rìsì ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n iṣẹ́ yóò ṣe dá sí mọ́ báyìí pa kárí àwọn bàbá wa lọ́nà nílẹ̀ tẹ́lẹ̀ ni wọn ò ní dènà ìwà wọ́n tẹ̀ mọ̀ pé afẹnukùn wọn pọ̀ bọ̀ náà nísìn àwọn náà mọ̀ pé àwa náà lẹ́yìn Ọlọ́run àwọn ọ̀dọ́ náà ni àwọn ní wọ́n dẹ̀ ti rẹ́dí àti gbárùkù tì wá so nígbà táwọn bá ti fọwọ́ tì wá lẹ́yìn aláṣeyọrí ìjọba náà dẹ̀ tì wá lẹ́yìn so kíní ò pèsè fún àlàfẹ́ dasí mọ́ ìjọba ló máa sọ pé ẹ̀rìn báyìí ẹ̀sìn báyìí wọ́n sì fọwọ́ tì wá lẹ́yìn so gbogbo àwọn Fúlàní tó ń jáwọ́ láti ibìkan tó ń jẹ́ tẹ́rọ́rìsì tó ń jiyàn gbé ilẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe nǹkan yẹn Ọlọ́run ọba yóò lo gbogbo wa láti dẹ́kun wọn láìpẹ́ láì jìnnà yìí so bí àádẹ́sí mo lọ mo gbọ́ information kan ní Kìsì ní mọ́júmọ́ yìí wọ́n tó pààyàn lálẹ́ bẹ́ẹ̀ tó ń jẹ́ àwọn yẹn gbé ní Sòrò lọ́dọ̀ wa bẹ́ẹ̀ ẹgbẹ́ ìlú tiwa níbẹ̀ yẹn bẹ́ẹ̀ni òun lókè ògùn bẹ́ẹ̀ wọ́n ti pa àwọn bẹ́ẹ̀ láàárọ̀ yìí tó ń jẹ́ àwọn yẹn gbé lọ ìṣẹ̀lẹ̀ fọ́nrán bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ bá mi ṣàdúrà lọ́nbẹ̀ẹ́ mo fà wọn tó nílẹ̀ bẹ́ẹ̀.
lórí ìrìn àjò dáhàrin yìí nísìn àwọn bàbá yẹn náà ni wọ́n lè dúró tiwa tàbí lè láti yọrí tí wọ́n bá dúró tiwa kò sí ìdára lẹ́sẹ̀ ṣùgbọ́n tó bá dúró tiwa ni wọ́n ní ẹ̀yọ́ mọ̀ yìí bí wọ́n ṣe ń jí wa bí wọ́n ṣe ń pa wáyé àfọwọ́sí ẹ̀sùn bẹ̀ tí wọ́n bá ti ní bàbá nìyẹn wọ́n ní jàjà ẹ̀ ọlọ́run wà pẹ̀lú wa. Yorùbá Nation campaigner wọ́n yọjú sí bàmí Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé bàmí òòṣà gbogbogbò lókèlókè níṣẹ́ wálẹ̀ mọ́ tí ní tẹ́ òkè lẹ́mọ̀ lọ nírìlẹ̀ àti gbogbo wa pátápátá. Ìwọ tó o bá gbọ́ ọ̀rọ̀ tó mọ ohun tó mèdè tó mọ̀rọ̀ tí ò bá dé yẹ àwọn àlàyé tí bàbá ṣe ń bì o lè lọ wo àwọn fún fídíò yẹn o lè pe àwọn tó bá tún ní làákàyè jùlọ ní sàkání ẹ̀ ní àyíká ẹ̀ kí wọ́n bẹ́ẹ̀ tú palẹ̀. Láti láti ẹni mo rò wípé mo ti ń gbé kalẹ̀ ní ọ̀nà tí ọgbọ́n orí ọ̀mí ọmọdé ní ọ̀nà ọgbọ́n ọmọdé mi tí mo fi ń gbé kalẹ̀ fún yín ṣùgbọ́n kàkà tó yẹ kẹ́ jókòó kẹ́ pause and ponder lé lórí níṣe màlẹ́ fi sọra yín dọ̀tá. Irọ́ ló ń pa ojú kan defense ó kẹtàn ó látàn olóṣèlú ní restructuring ló gbé dání kò gbà fún bàbá Akíntóyè tí bá tún fẹ́ gbà fún bàbá ńkọ́ abẹ́ ti gbàgbé ńgbà tán di ogun mọ́ bàbá Akíntóyè tán gbé ẹ̀tì wọn wá tán ṣe oríṣiríṣi tán lókùúta ni bàbá ń ṣe fún wọn. Mo dúró tán kò gbà fún Ìgbòho Chief Ìgbòho ọmọ Adéyẹmọ gan lójú mi lẹ́yìn mi wọn lè sọ wípé mi ò gbà fún wọn níwọ̀n bá tí gbogbo àgbáyé rí wọ́n mọ̀ wípé mo gbà fún wọn torí tẹ̀mí bá ń báyàn ṣe through thick and thin máa dúró tán ni. Mi ò sí lára tó bá dùn ká dúró tó bá ti ṣe fẹ́rẹ́fẹ́ ká bẹ́ lọ ká máa wá mẹ̀sáyà mìíràn. I told you last year àwọn messages okay fẹ́ kí n máa ti bá ti fún yín ní message tí mò ń ṣe àwọn àlàyé yẹn kí n máa dárúkọ pé àwọn lágbájá ló pè mí tán ní kí n sọ ilé fún yín o tàmẹ̀dùn ló pè mí tán ní kí n sọ ilé kò sọ́jọ́ tó ń bọ̀ wá gbọ́ yẹn. Listen tẹ́ bá fẹ́ tẹ́ ẹ bá fẹ́ ẹ má gbà ṣùgbọ́n tó bá jókòó tó wo ìrìn àjò Yorùbá Nation mi ìmọ̀ọ́dún tó join látọdún tí mo ti join ni mo ti máa ń bọ́ síta ti máa ń sọ àwọn nǹkan fún yín ṣùgbọ́n lọ́jọ́ kòkó lọ wo many things tí bá sọ wípé ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká gbégbé báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ máa misunderstand mi ẹ bú mi ẹ ṣe oríṣiríṣi kò sí nǹkan èpè èébú káàkiri ẹ má dá lóhùn tí ẹnìkan ló fẹ́ kó máa gbọ́ kíní kan kò sí nǹkan fẹ́ máa control wa ni ṣùgbọ́n wá bá mi bọ́ síta àbí níbi comment section yìí níbi tí ọ̀rọ̀ dé dúró a kì í ṣọ̀tá ara wa mọ́ gbangba ti dẹ́kun kedere ti bẹ̀ wò ṣebí tẹ́lẹ̀ lẹ̀ gbọ́rọ̀ ẹni rọ́ ni mò ń pa nísìnyí tẹ̀dẹ̀ ti wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ at least Àfọ̀njá Alhaji Alágbàlá ó wá sórí show mi sometimes ago wọ́n dẹ̀ tún sọ the same thing pé tó bá jẹ́ ibi regional yẹn náà òun ni ká ti bẹ̀rẹ̀ à ń pè fún ìdádúró kò tí ì sí kankan lẹ̀ mo dẹ̀ ń tẹnumọ́ fún yín ordinary omi reservoir ní sílẹ̀ táwọn èèyàn bá sọ pé òǹgbẹ́ ń gbé àwọn. This is situation tó ń lọ ibi tí ọ̀rọ̀ dé dúró ibi tó yí sí ìrè nǹkan tó ń ṣẹlẹ̀ rèé mo ń gbìyànjú láti kárí yín àná ṣùgbọ́n nítorí pé ẹ like òtítọ́ ẹ fi ara yín sínú ìgbèkùn ẹ wá wà nínú òkùnkùn láti last year tí mo ti ń sọ kíní yẹn fún yín tẹ́ ẹ gbọ́ inú òkùnkùn lẹ́wà ẹ ṣẹ̀ṣẹ̀ tó wá ìmọ́lẹ̀ Chief Ìgbòho olóṣèlú wá gbé yín sínú ìmọ́lẹ̀ tó tàn mọ́lẹ̀ sí yín padà ṣe ti rí pé ti jèrè ọ̀tẹ̀ ẹ ti jèrè àbòsí yín gbogbo yín tẹ́ mú mi lọ́tà for telling you the truth ṣe ti wá gbọ́n sìn security ni Chief Sunday Ìgbòho gbé dání anyway tí Ìgbòho bá lọ ni mò ń tẹ̀lé lọ ètò ààbò tó péye nílẹ̀ káàárọ̀ jíire fún àwọn ẹ̀mí àwọn èèyàn wa àti dúkìá wa táìgàtẹ ìrẹ́kùn ní jàre Ọlọ́run ṣé ẹ padà fetí yín gbọ́ you see tí bá ti sọ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ jẹ́ ká ṣe wàá máa gbé irọ́ ní pé kinní kan ṣùgbọ́n gbogbo nǹkan tí bá sọ fún yín pé kẹjẹ́ ká rìn bẹ́ẹ̀ kẹjẹ́ ká ṣe bẹ́ẹ̀ kẹjẹ́ ká ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ lọ ṣe titi yín bọ́ síta níbi comment section sọ òtítọ́ kó sì sọ ẹ́ di òmìnira wọlé onílẹ̀ tí ìwà àtẹ̀mí tó jọ pé wá kó kọ́ síbi comment section ipe lára àwọn advice tí bá ti fún wa látìgbà tí mi àti ẹ ti jọ join Yorùbá Nation mi mọ yí ẹ tí wọ́n join tí ẹ kì í gbọ́ tẹ́ kì í gbà nǹkan yẹn ẹ kọ́kọ́ sí ń lọ o ẹ ṣọ̀tẹ̀ lọ ẹ ṣàbòsí ẹ rò pé bí èmi lẹ́ ń gbógun tì at the end of it tẹ́ bá ti ṣe lọ ẹ ṣẹ̀ṣẹ̀ wá padà wá imagine àwọn time tẹ́ ti waste energy àti everything torí ọ̀tí àtàbòsí
nǹkan yẹn ṣìṣe after so many years or time tẹ́ bá ti wá bá nǹkan jẹ́ tí nǹkan ti wá jájọ yín lójú àbí gbangba ti wá dẹkọ̀ kékeré bẹ́ẹ̀ wò ẹ ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ òtítọ́ ara yẹn wá wálẹ̀ wọ̀. Mo rí i pé majority yín ò lè learn ẹ lè change àbákú laṣọ ewúrẹ́ èèyàn tó bá wá sòótọ́ fún yín tí ò bá jẹ́ wípé ẹ̀mí Ọlọ́run truly ran wọ́ọ̀tì èèyàn tó yẹ kán sòótọ́ fún for real. Irọ́ lẹ wálé ayé wá gbọ́ irọ́ yẹn náà ni torí ẹ̀ lẹ máa tinú gbó wọnú gbó lọ because majority yín ò mọ̀ nǹkan tẹ́ ẹ̀ ṣe. Kí ló ṣe yín? Ṣé fi gbọ́dọ̀ ti sọ security làwọn gbé dání? Kò sẹ́nibọ̀dì tó kẹtàn bì kankan. Ẹ̀yin tẹ́ bá wá sọ wípé irọ́ ṣì ni or anything ẹ̀ gbà fún. Ṣé wọ́n sọ pé kẹ́yìn náà má lo lógo ọmọ nínú ẹbí yín ni? Ò bá àjọbìnrin kò jọkùnrin. Ológo ìsológo. Ó yẹ kí ìwọ náà gbógo ti ẹ wọnú fámìlì yín kó sọ wípé ìwọ ló polongo orúkọ fámìlì yín bíi ti Ìgbòho báyìí àlísì ìlú yín ìwọ náà máa gbórúkọ ìlú ẹ fíléèjì ẹ bóde jẹ́ ti fámìlì ẹ kó lọ kó làmìlaka kó fàyà rọ́kú kó fojú gbọ́ tààbọ̀n kó fàyà rọ́ tààbọ̀n kó wá jẹ́ ká máa pariwo ẹ la orúkọ tó bá múlẹ̀ àti ti fámìlì ẹ àbí kò òun ẹ kàn máa ṣe kó dàbí Ìgbòho ni mo mọ̀ pé òun ẹ náà mọ̀. Ó máa sacrifice ni kì í ṣe wípé ẹ fẹ́ daṣọ bo ògo Ìgbòho àtàyè ẹ fẹ́ tì í mọ́nú kọ́nà kó máa jẹrà ń bẹ̀ togotogo kẹ́yìn máa ṣe láìfù yín lọ níbo. Who does that? Ìgbòho ẹ lè faṣọ bò mọ́lẹ̀ togotogo kẹ́yìn máa fi Yorùbá nìṣọ̀ kẹ́ máa fi parọ́ fáwọn èèyàn kẹ́ máa fi gbowó lọ́wọ́ wọn ẹ gbowó walking talking ẹ gbowó camera ẹ gbowó speaker ẹ gbowó this ẹ gbowó sticker ẹ gbowó cup ẹ gbowó this lórí kíni gbogbo yẹn ti lọ ẹ ti họ́bọ́ mo wọ́n ní yín gbà tẹ́ ń ṣe bí wèrè mo ní ó máa tó tún ẹ tó ṣẹ̀sín ẹ máa jẹ́ tó ń sin ojú yín máa dá alva ọ̀pọ̀lọpọ̀ lórúkọ ẹ bàjẹ́ síbẹ̀ tó bá ìrìnàjò yẹn lọ kò tí ì lè yé yín nísìn yóò yé yín lọ́la ibi nìkan kọ́ là ń lọ kábíyèsí ó bá mi ọwọ́ adé kádé kó pẹ́ lórí o ìrùkẹ̀rẹ̀ kó jẹ títí kó dọkíní màámi ìbíwù mi kábíyèsí màámi o mo gbà fún yín ni èmi á má gbà fún yín ipò tẹ́ ẹ wà ó ti sọ yín di ìyá mi àti bàbá mi wàláhì kò sí ẹ̀ṣẹ̀ kankan tẹ́ ẹ̀ṣẹ̀ mi ìmọ̀ yín rí ẹ̀mọ̀ mi rí yín ṣọ̀tá yín àwọn fídíò kan ni ó tẹ̀ mí lọ́wọ́ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ti rí fídíò yìí ẹ̀yin èèyàn ẹ tẹ̀lé mi wá gbọ́. Yóò ṣe rí dánù. Original. Ikú àlàyé rẹ̀! Ikú àlàyé rẹ̀! Ikú àlàyé rẹ̀! Ọ̀lẹ́ ẹ̀dá àgbà. Nǹkan ṣe o. Kábíyèsí bá mi orí àpẹẹrẹ bàbá láàfin ò máa ṣeré ó máa kọjá eré ọmọdé ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn blogger àti speaker online tó ń dá sí ọ̀rọ̀ àárín àwọn lọ́balọ́ba àbí Ifẹ̀ Ọ̀yọ́ gbogbo ẹ̀ káàkiri ẹ jẹ́ àfitẹ̀gọ̀ sí ká tún minus ẹ̀gọ̀ kúrò ń bẹ̀ sórí àpẹẹrẹ Aláàfin náà ló wá kéré tó bẹ̀ yẹn nú ayé ni láyé kò kéré nǹkan ṣe kábíyèsí ẹ̀yin ò mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá máa jókòó sórí àpèrè tẹ́ jókòó sí gẹ́gẹ́ bí Aláàfin ó lójú ọ̀rọ̀ tó máa jáde lẹ́nu yín ní public ó lójú èdè ó lójú ohùn tó máa tẹnu yín jáde ní public ẹ mọ̀ ṣe ọ̀rọ̀ sọ ẹ máa ṣe ohùn wí ni tẹ́ bá wá wà láàrin àwọn títí yín nínú ilé behind the camera tí ò ní lu síta ara tó bá wù yín lẹ lè dá ṣùgbọ́n tó bá ti di wípé ó ti wà ní public domain kábíyèsí èèyàn máa ń pìkì ọ̀rọ̀ ni kíkí níyẹn gan kó ti ẹ̀rù bò yín kó jẹ́ pé ó ń bí yín nínú gbé yín nínú
tí ẹ bá make mention wípé wọn ẹ kí àgbà akin ẹ dúpẹ́ lọ́wọ́ àgbà akin fún loyalty ẹ fún yín àbí wípé kò lọ gba òtẹ̀ láwọn Ọ̀yọ́mèsì tó kù láti lọ gba adé pálí. Àwọn ọ̀rọ̀ kan wà tí wọn gbọ́dọ̀ máa gbọ́ lórí àwọn tó bá ń jókòó sórí àpèrè tán hẹ́ẹ̀dì wa nílẹ̀ Yorùbá. Ṣe rí àwa commoner person báyìí èmi mi ìjámọ̀ nǹkankan. Èmi gan tí mi ìjámọ̀ nǹkankan tí mi lè túbà ta ẹsẹ̀ yín àti olórí Àbíwùnmí. Èmi gan ò lè pèdè yẹn wípé àwọn ọba kan gbadé pálí àbí àwọn kò gbà. Kọ́mẹ̀tì wa sọ pé èèó Aláàfin. Ṣé statement ìtẹ̀sán yẹn ń sìn ẹ fẹ́ jẹ́ ká mọ̀ wípé inú bí yín àbí abẹ́fẹ́ statement ló ṣe máa jẹ́ ká mọ̀ wípé you are not happy with that procedure. Ṣé statement Adépálí yẹn tẹ́ sọ síta sìn ló ẹlẹ́ máa ṣe jẹ́ káyé àwa ìran kóòtù àjíire àwa ìran Yorùbá lẹ́ṣẹ̀ rò wípé àṣẹṣẹ through that statement Adépálí yẹn lẹ́ṣẹ̀ rò wípé àṣẹ máa believe wípé you are not happy with the whole situation àbí kẹ́ that ẹ ṣe àgbà akin tí ẹ bá wọn gba adé pálí láti compensate àgbà akin fún loyalty wọn fún yín àti orí ìtẹ́. Èmi kàn rò wípé ẹ̀yin èèyàn mi àbí kí lẹ feel ọ̀rọ̀ yẹn ó tàbùkù orí àpèrè o kò tó. Àwọn ọ̀rọ̀ kan wà tí ẹ gbọ́dọ̀ sọ jáde ní public. Ìyẹn lẹ fi ń jẹ́ olórí ẹ mọ̀ wípé àwọn nǹkan kan wà tá ẹ lè ṣe mọ́ títí láéláé tẹ́ bá sì wà tá ẹ represent orí àpèrè yẹn. Ẹ lè jẹun ta ó ní bẹ́ ṣe gbọ́dọ̀ gbẹ́sẹ̀ ó ní bẹ́ ṣe gbọ́dọ̀ jó tí mo rí tó ti kọ yín dáadáa ó ní bẹ́ ṣe gbọ́dọ̀ hùwà ní public gbogbo domain ni mò ń sọ public domain o ó ní bẹ́ ṣe gbọ́dọ̀ rẹ́rìn-ín ó ní bẹ́ ṣe gbọ́dọ̀ kárí ara yín because ara yín is no more ara yín anywhere you are going to represent all of us our gbogbo ilẹ̀ Yorùbá lẹ̀ ń gbé lọ tẹ́ lọ represent òun là ń sọ fún gbogbo ẹ̀yin kábíyèsí wa wípé bó bá ṣe wọn àti baálẹ̀ kékeré tó níbi tẹ́ bá bá sí gẹ́gẹ́ bí ọba àbí baálẹ̀ gbogbo ibikíbi tẹ́ bá lọ you are going there láti represent wa àwa là ń lọ bẹ̀ òun ló ṣe jẹ́ sí wípé báwa yìí ṣe máa dé public domain tá máa ṣe bó ṣe wù wá ẹ̀yin tẹ́ bá wà ní àwọn ipò kan ẹ ní oore ọ̀fẹ́ mọ̀ ara nǹkan tí ipò yẹn máa ń gbà sacrifice yẹn nìyẹn kábíyèsí mo kàn máa bẹ̀ yín ni torí mi ò fẹ́ kó máa jẹ́ wípé gbogbo ìgbàkúgbà tẹ́ bá ti gbé máìkì tán gbé ṣáná sí kámẹ́rà tẹ́ bá sọ̀rọ̀ ló máa ní láti máa mú ọ̀wù dání àbí gbogbo ìgbà tẹ́ bá jáde fún outing ló ní láti rí nǹkan kan complain nípa ẹ bá wa work on that. A fẹ́ máa rí yín tẹ́ bá sọ̀rọ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ bó ṣe yẹ kẹ́ ẹ sọ ká má rí nǹkan kan gbámú rádà ju nǹkan tá a máa gbámú pé Aláàfin sọ yìí wọ́n rí ìsọ. A fẹ́ rí occasion yín tẹ́ bá attend kẹ́ ẹ ṣe bó ká máa rí pé Aláàfin ló ń bọ̀ yẹn bá mi ọwọ́ adé olórí Àbíwùmí nìyẹn àwọn nǹkan tá a fẹ́ rí nìyẹn a máa wú wa lórí inú wa máa dùn ní paríparí ẹ̀ bá mi Aláàfin ẹ gba àlàáfíà láàyè ẹ gba àlàáfíà láàyè ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá à ń wẹ̀wù irin nígbà tá ẹ bá ṣàṣọjọ́ àmùsẹ́lẹ̀ yìí ẹ ń bá gómìnà jà ẹ ń bẹ́lẹ̀ ìjà ẹ ń bá tó ń jà yọ̀ǹgì ìrìnàjò tẹ́ ṣe máa rìn tó lọ́ǹgì ni tí ò ń ṣe 8 years bíi tàwọn politician kò ní end. Àdúrà tèmi sí yín ni wípé ká igbó kẹtọ́ kẹfẹ́ wú parí kẹfẹ́ règì jobi lórí àpèrè bàbá yín ju àwọn bàbá yín lọ kí ìgbà yín kó sì tú gbogbo wa lára. Àtúnṣe lèmi wá bàbá ẹ kóra ẹni níjànú ẹ bá wa ṣiṣẹ́ lé lórí gbogbo áùtì yín àti gbogbo gbàtẹ́ bá àdírẹ́sì àwọn aráàlú ẹ bá wa ṣe àtúnṣe lórí ẹ gbogbo ẹ̀yin tẹ́jẹ̀ súnmọ́ wọn tẹ́jọ́ lórí rẹ yàtọ̀ fún ọ̀wà làfihàn bò ó. Ìyẹn Almaroof mo rí fídíò ẹ o èmi ò ní táìmù àti dẹ́ ẹ lónìí. Almaroof ṣé Almaroof ò mọ̀ wípé àjẹ̀bí mámọ̀ tí kógun jàlú ni ẹ́ mo ti sọ mo dẹ̀ tún sọ mo mọ̀ pé mo ti fún ẹ ní ìfúnkúfọ̀ ti dandan kó fọ̀fọ̀kúfọ̀ mo ní èlò ni wọ́n gbélé ẹ lọ́wọ́ tán ní kó kógun ja orí àpèrè Aláàfin kó má jẹ́ kí Aláàfin ní àlàáfíà láti fi tu àpèrè yẹn mo lélo ni wọ́n sọ fún ẹ Almaroof wà láfirun bò ó wípé kó máa ní ìlú Ọ̀yọ́ lára kó kó mí ẹṣin dà sílé ẹran kó kó mí ẹran dà sílé ẹṣin kó máa fi Ọ̀yọ́ làkàlàkà kó domi àlàáfíà wọn kó máa ru ní gbogbo ọjọ́
èló ló gbà. Torí kìkìdá ẹni tó bá fẹ́ tún nǹkan ṣe tó dẹ̀ fẹ́ kí àlàáfíà jọba kì í ṣe àwọn èdè ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀. Mo ní kó yé sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé òun halẹ̀ mẹ́nibọ̀dì. Mo lóò já mọ́ nǹkan kan láàrin wa. Ó tó nǹkan kan. Ìrépé ni ẹ́. Almaroof Ọ̀wàlà fìrùnbó. Ìrépé ni ẹ́. Kí ló dé? Wàná ìwọ náà tún sunkún Gani Adams. Èèyàn. Ó ládùúrà. Àdúrà ló gbà. Ó gbẹ́bọ. Torí gbogbo yín tẹ́ lè gbẹ́bọ fáyé ara yín kẹ́ ṣe rere láyé tó ṣe wá jẹ́ ọ̀rọ̀ dára lẹ gbẹ́bọ sí. I don't understand. Ẹ kọ́ rí burúkú lọ. Epo ń forí burúkú jà. Mo wo ṣẹ́ ọwọ́ mi, mo wo èrò ọkàn mi ò ṣe nǹkan kan. Tí Gani Adams lè fi pa mí tó fi lè rán èṣù sí mi torí pé ọmọ èṣù, ọmọ bíbí inú èṣù ni mí. Ìlú tí mo ti wá ní èṣù wọlẹ̀ sí, kò sí ẹni tó dá èṣù ní gbogbo ilẹ̀ Yorùbá, kò sí ìlú tó ti mú wálẹ̀. Ìlú bàbá ńlá bàbá tèmi náà ti mú ẹ̀yìn ẹ̀ lọlẹ̀ tó bí fìbínú wọlẹ̀ síbẹ̀. Èmi ni mo máa pe èṣù níbi tó yẹ kí n ti pè é tí màá rán sí yín. Ẹ lè rán èṣù sí mi, ọmọ bíbí inú èṣù, èṣù dára ni mí. Ó tún wá yá Gani Adams lóògùn. Ẹ gboríkì mi ni ọmọ Olúmọ̀gún, ọmọ Ọ̀gàn. Nídìílé ìyá, nídìílé bàbá, Ògún ni wọ́n ń bọ. Èmi ni màá pe Ògún gẹ́gẹ́ bí ọmọ ẹ̀, màá rán sí yín. Gani Adams tó dẹ̀ wá sọ tí gbogbo yín máa ń sunkún yìí. Tẹ́ bá wò dáadáa láti yọ ọdún yẹn títí dìsín, kí lẹ rí tó yingi lára mi? Ayé mi ń dùn sí ni gbìnrin. Èmi ò sí lára mídíà tó máa upload gbogbo ìgbésí ayé ẹ̀ lọ́n láì torí kẹ́ lè sọ pé I don't care. Nǹkan tó bá wù yín ni kẹ́ sọ. Ṣé mọ̀ pé tẹ́ bá ti rí mídíà kó máa ṣàtàṣe àwọn blogger, àwọn speaker, ká máa jump from one platform to the other, kí máa share show wọn, kí máa gbé wọn mọ́ra by fire by thunder. Bóyá kọ́ lè wish mi ní birthday lọ́jọ́ birthday, àbí kọ́ lè sọ pé èèyàn dáadáa ni mí. Mi ò fẹ́ wàhálà láyé mi. Torí tó bá wo orí social media dáadáa, ó bẹ́tà kó wà lórí ọwọ́ ẹ̀ ju kó lóun wá blogger kankan rẹ̀ àbí speaker kan, àbí kò ń ṣe àwọn tó jẹ́ pé ojoojúmọ́ náà gbéra wọn lọ sẹ́wọ̀n. Look at their life online. Ṣe irú kí ló impress èèyàn láti bá wọn ṣọ̀rẹ́, láti máa jump from one platform to the other, láti máa wá àtàṣe wọn. Ṣé àwọn tó jẹ́ pé gbogbo àṣírí ayé wọn tọkọtọmọ everything ló wà lẹ́bẹ́lẹ́bẹ́ online, wọn ò ní kọ̀rọ̀ kankan, no privacy. Ṣé àwọn tó jẹ́ pé ojoojúmọ́ náà rán ra wọn lọ sẹ́wọ̀n tó ń rìkọ́dù ara wọn, ṣé àwọn yẹn ni kí wá bá ṣe? Tó bá wá wo àti iye ọdún tí Gani tó ti ṣiṣẹ́ yẹn títí dìsín, Gani ló lógo, òun ló lórúkọ. Speaker lásán lèmi, ìjọ́ òní mo dó online. Ta ni mí kí ni mo já mọ́lẹ̀ Yorùbá? Òun ló lógo láti iye ọdún náà títí dìsín. Ṣé kíní títí ẹ̀ ògo tí ẹ̀ ń lọ sókè sí ni? Àbí ojoojúmọ́ ó ń lọlẹ̀? Kò lè yé yín, ẹ fẹ́ kí n sọ̀rọ̀ jù ni. Almaroof wàá jẹ́ kí sàníyà. Mi ìjísọ̀ gbogbo ọmọ kóòtù àjírí àti gbogbo ọmọ Yorùbá. Adúró báyìí à ń wò ẹ̀. Everybody caution ẹ̀ wípé o ti ń sàsọ jáàmù. Caution ẹnu ẹ àgógó lùgó. Kò yé ẹ o lọ́pọlọ, o gbọ́n, wọ́n caution ẹ. Kàkà tó yẹ kó gbọ́, wàá tún bọ́ síta wàá máa halẹ̀. Ta ló ń bọ́? Get out of here. Orúkọ tèmi ò yípadà, Ìyèdára Kòwé ni mò ń jẹ́. Kó má gbàgbé láti bá mi share ètò yìí. Má sì gbàgbé láti drop comment ẹ̀. Kí lo rí sí analysis inú fídíò yìí? Thank you for your contribution. Ire o, kàbìtì.